It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀. A yìn yín o torí pé ẹ̀yin ni Ọlọ́run lánàá, lónìí àti títí láéláé. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu. A dúpẹ́ fún ìwàláàyè, a dúpẹ́ fún àlàáfíà, a dúpẹ́ fún ìjáde àti ìwọlé, a dúpẹ́ fún àwọn èdè ńláńlá tí à ń gbọ́, a dúpẹ́ torí pé ń gbọ́ àdúrà, a dúpẹ́ torí pé ẹ mú wa wá sínú ìmọ́lẹ̀, ẹ gbà wá pátápátá lọ́wọ́ òkùnkùn. Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo gbàdúrà pé bí ẹ ti ń pe Jésù Kristi lónìí láì fi ohunkóhun kún ní orúkọ Jésù Kristi, orúkọ náà ṣiṣẹ́ fún yín. Tó gbé bí sọ pé ní orúkọ Jésù ní kí a máa gbàdúrà. Kò dẹ̀ sọ pé ní orúkọ Jésù àti kìnní kan, ó ní orúkọ Jésù. Ní ìwọ̀n ìgbà tí ẹ ní ìgbàgbọ́ sí orúkọ Jésù, ìgbàgbọ́ yín á mú yín láradá lórúkọ Jésù. Àti ẹ̀yin àti àwa, a ó tún jọ yin Ọlọ́run lónìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, bí ìṣe mi mo mà tún dúpẹ́ fún àyè tẹ́ fílẹ̀. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run nínú àánú rẹ̀ yóò dá àánú rẹ̀ pọ̀ pa ayé yín lórúkọ Jésù Kristi. Bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè tí àwọn èèyàn bá ń sọ ẹ̀rí wọn lórúkọ Jésù Kristi, ẹnu yín yóò là láti sọ ẹ̀rí ńlá nígbà náà lórúkọ Jésù Kristi. Má jẹ́ ká gbàgbé nípa Texas Fire Conference wa. Registration ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo lè ti sọ di registration yẹn fún wa. Wípé a fẹ́ mọ iye àwọn èèyàn, a fẹ́ ní fair idea pé tó bá ti ní program ní Amẹ́ríkà, ibo gangan ní àwọn èrò tí wọ́n wà ń bẹ̀ gan. Tí a lè pèsè sílẹ̀ fún wọn, àyẹ̀wò la lè gbà. A fẹ́ ní idea yẹn. Kò ní tó tá bá máa ṣe bí ẹ̀kan sí ẹ̀mejì, á ti rí fair knowledge nípa iye àwọn tí à ń retí. Ẹ jọ̀ọ́ tí àdúrà bá ti parí, ẹ lọ sí samologo.com.ng, kẹ́ lọ register ńbẹ̀. A fẹ́ try láti ṣe QR code. Tẹ́yìn bá kàn ti scan ẹ̀ báyìí, àwọn tó mọ̀ nípa ẹ̀ tó máa ti scan ẹ̀ báyìí, a máa gbé wọn lọ síbẹ̀ tààrà. Kò sí pé kàn tẹ̀ ń kóhun. A fẹ́ ṣe yẹn náà fún Texas Fire Conference ni. Ẹ ti máa rí lórí amóhùnmáwòrán ìgbà tí a fẹ́ ṣe àti ibi tá a ti fẹ́ ṣe. Lágbára Ọlọ́run, Ọlọ́run á dá yín sí, á dá àwọn ọmọ yín sí, á dá ìdílé yín sí. Tẹ́ bá mọ àwọn tẹ́ fẹ́ kàn wà ń bẹ̀, ẹ register àwọn tàbí kẹ́ sọ fún ibi tí wọ́n ti máa register. Jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe pé wọ́n fẹ́ sanwó, ṣùgbọ́n ká lè ní idea àwọn èèyàn tí à ń retí ni. Tàbá rẹ̀ ti kúrò ní program yẹn lágbára Ọlọ́run, a tún darí sí London nìyẹn fún freedom retreat wa, fún ìpàgọ́ tó lágbára fún ọjọ́ 3. Mo gbàdúrà àti ẹ̀yin àti ìdílé yín lórúkọ Jésù, ẹ ò ní gbé ìgbé ayé yín nínú òkùnkùn lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Gbígba agbára lọ́wọ́ àwọn alágbára. Disarming powerful forces. Disarming powerful forces. Àwọn alágbára. Àwọn kan àtàwọn pé ní àwọn alágbára nú ayé yìí o. Bẹ́ẹ̀ ni. Kì í ṣọ̀rọ̀ ìjọba ni mò ń sọ fún yín o pé gọ́ọ̀mẹ̀ntì kan lágbára. Ìyẹn kọ́ ni mò ń sọ o. Ọlọ́run mi o. Àwọn tó ní agbára lọ́sàn gangan. Wọ́n tún ní agbára lórúgànjọ́ lórí àwọn kan. Bíbélì ti sábà ṣe lè gba agbára lọ́wọ́ wọn ò jẹ́ nǹkan kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Gbogbo àwọn tẹ́ ẹ rò pé wọ́n tọ́ sí ìbẹ̀rù, wọn ò tọ́ sí ohunkóhun nínú ayé yín. Ní ìlà òṣìṣẹ́ dé ọ̀dọ̀ wọn bí ẹ̀mí Ọlọ́run ṣe darí wa. Ṣé ẹ wo tó máa ń ẹnìkan lágbára? Kí ló fà tó fi lágbára? Ṣé bí agbára tó bí ohun ìjà tó wà lọ́wọ́ ẹ̀ ni? Tàbálẹ̀ ti gba ohun ìjà yẹn kúrò, ó dé èèyàn yẹpẹrẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ó dàbí àwọn dáàdì yẹn, wọ́n ní wọ́n láyé wọn, mo ní kí ló dé? Wọ́n ní ti bá rí àwọn tó wá gba ọkọ̀ mọ́tò lọ́wọ́ wọn níbi tí àwọn wà ní. Wọ́n ní tí ìbá ṣe ìbọn tó wà lọ́wọ́ wọn, wọ́n ní bọ́n ṣe jẹ́ 3 yẹn, àwọn lè nà wọ́n tó jẹ́ pé wọ́n á dákú, kò ní sí dókítà tá a rí wọn jí, wọ́n á bú sẹ́rìn bó ṣe rí náà nìyẹn. Ohun tó sọ wọ́n di alágbára ní ìbọn ọwọ́ wọn. Kì í ṣe pé àwọn tó bá ti rí àwọn ọmọ ìtarí ní gáràjì tí wọ́n ń jà, ọ̀pọ̀lọpọ̀ wọn ti mú gógóró débi pé wọn ò ní iṣan lára kankan mọ́. Láìsí pé wọ́n kàdá kiri tán fi ń ṣára wọn yẹn. On a very good day, tẹ́ bá fọ́ mi létí nínú ọ̀run làlà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So ohun tó sọ alágbára di alágbára, òun ni ohun ìjà ọwọ́ ẹ̀. Ṣùgbọ́n ṣe láàánú pé ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ yín, ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ àwa yìí náà tá à ń sọ̀rọ̀ tí ìbá ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run,
àti pé àwa náà rí ara wa sínú ọ̀rọ̀ Ọlọ́run pátápátá ṣùgbọ́n àti ẹ̀mí wọn bẹ̀ sí ṣí wa níyẹn báyìí a máa ká ọmọ rí ni pé yéè àṣé irọ́ náà tiẹ̀ ń kọ́ wa láti ọdún yìí ẹ̀rí tọ́ máa lónìí tọ́ máa ní wọ́n fẹ́ gba agbára lọ́wọ́ alágbára ó yẹ kẹ́ ẹ ti mọ̀ àdúrà púpọ̀ wọ́n gbàdúrà látàárọ̀ dalẹ́ àwẹ̀ àgbàkú wọ́n kàn máa gbà oh my God ẹlòmíì á sanwó wọ́n á tún ní kó mówó sí wọ́n ní wọ́n fẹ́ háyà àwọn tó fẹ́ bá gbàdúrà kó mówó sí ìjọ tí mo kọ́ gbọ́rọ̀ yẹn mo ní kò possible báwo ni ẹnìkan in his right senses a sọ pé àwọn kan fẹ́ bá ẹ gbàdúrà wọ́n ní kẹ́ni àṣojoojúmọ́ ló ń ṣẹlẹ̀ àwọn ẹbọ wẹ́rẹ́ àwọn small sacrifices àwọn ẹbọ wẹ́rẹ́ tẹ́ bá ti ń bọ̀ ẹ kó gbálẹ̀ dání tẹ́ bá ti ń bọ̀ ẹ ra kándù mẹ́jọ tẹ́ bá ti ń bọ̀ apẹ̀rẹ̀ ní kẹ́ lọ wá tẹ́ bá ti ń bọ̀ ẹ rọ yẹ̀pẹ̀ tẹ́ wájú ta lé yín mọ́lẹ̀ kẹ́ wá rọ yẹ̀pẹ̀ kẹ́ máa rọ bọ̀ mọ́mì yẹn sọ fún mi jọ yẹn wọ́n ní pásọ̀ wọ́n ní kán gbálé kán gbàtà kán wá dì sínú lálẹ́ lọ́nà kán máa gbé bọ̀ ṣọ́ọ̀ṣì mú ìwọ lọ́hùn láìsí orí àkìtàn ní ṣọ́ọ̀ṣì yín àwọn nǹkan tí wọ́n gbàgbọ́ nìyẹn pé wọ́n fi ọ̀gọ́ bíbélì máa lágbára o lónìí ẹ tún kọ́ ẹ̀kọ́ kan tó ní agbára ẹ máa wo àyà yín lẹ́nu ẹni tó bá dẹ̀ ti practicalize ẹ̀ á tún bẹ̀rẹ̀ sí gbẹ̀gbẹ̀ ayé ní ọ̀nà ọ̀tọ̀ tó tún lágbára kí táwọn olè àwọn alágbára ẹ já bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gá pátápátá àwọn alágbára ọ̀gá pátápátá nínú ayé yìí òun náà ni Sátánì ẹlòmíì ò mọ̀ pé a lè gba agbára lọ́wọ́ Sátánì in fact kò síbi kan ní bíbélì tí Ọlọ́run ti recommend ẹ̀ pé tá bá ti rí Sátánì ká ferege irọ́ o ọ̀dà tẹ́ ẹ bá ti rí ibìkan ẹ fi hàn mí tí bíbélì sọ fún wa pé tẹ́ ẹ bá ti rí Sátánì o ẹ ferege ohun tí bíbélì sọ fún wa ni wípé ká kọ ojú ìjà sí èṣù tí bíbélì sọ fún wa nìyẹn ìkíní kan wà tí bíbélì ní ká sá fún o ẹ mọ̀ ẹ̀ṣẹ̀ ni bíbélì tẹ́ bá ti rí ẹ̀ṣẹ̀ ẹ má dojú kọ o kò sẹ́ni tó lè bá ẹ̀ṣẹ̀ jagun tó máa wín ni o bíbélì ní ká sá fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó bá kẹ́ Sátánì ká dojú kọ ǹjẹ́ èèyàn lè gba agbára lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni a mọ̀ pé èèyàn exist ṣùgbọ́n kò ní lè dí ọ̀dọ̀ èèyàn òun ló fà á lọ́jọ́ sí tí Sátánì fi ní láti gba authority láti gba permission lọ́wọ́ Ọlọ́run kó tó fọwọ́ kan Jóòbù àti ìdílé ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún wa ẹ̀rí mo dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan tá a bá dẹ̀ ti rí báyìí tó máa ní Sátánì báwo ló ṣe rí nǹkan tán fi kọ́ wa nípa Sátánì ni pé jagunjagun gidi ni alágbára ni tó bá ti wọ̀yá àjà báyìí ó wíkẹ́ẹ̀dì gan irọ́ pátápátá wẹ́pọ̀n kan péré ni Sátánì ní láyé lọ́run láti ìbẹ̀rẹ̀ ayé wẹ́pọ̀n yẹn ń ṣiṣẹ́ dòní ó ń ṣiṣẹ́ dọ̀là mẹ́ta ó tún máa ṣiṣẹ́ jù báyìí lọ bẹ́ẹ̀ ni òun náà ní ẹ̀tàn deception ẹ gbàgbé gbogbo nǹkan tán má ṣe ẹ lọ sí mọ̀nàtìláyé john a lọ pray pẹ̀lú àwọn chọ́ọ̀chì kan náà má bẹ̀rẹ̀ báwo ni ṣe ń gbàdúrà tó faṣọ ayé rẹ aṣọ ara ẹ ó fà ya ó wá ń rí fásitì bẹ́ẹ̀lì kí wọ́n sì faṣọ ara wọn ya gbọ́ iṣẹ́ ẹ̀yìn gbọ́ èdè báìbù rí kí náà sọ ń bẹ̀ tẹ́ mọ́ ó dẹ̀ sọkún ó ní rọ́ọ̀ kì í ṣe lọ́nà wo wọ́n fẹ́ sọmídàlágbára ẹ̀ náà ni o kì í ṣe irú agbára tẹ́ ẹ rò yẹn deception ní Sátánì ń lò ẹ̀tàn ó ní master of deception nǹkan tó mọ̀ láyé lọ́run gangan nìyẹn yẹ́kù kò mọ́ now mo fẹ́ fi kíní kan hàn wá 1 Peter chapter 5 verse 8 and verse 9 1 Peter chapter 5 verse 8 and verse 9 Bíbélì sọ pé ó ní ẹ máa wà ní àìrékọjá ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bí kìnìún ti ń ké ramúramù ó rìn kiri ó ń wá ẹni tí ó pàjẹ́ na ó wá dé verse 9 wá ní ẹ kọ ojú ìjà sí pẹ̀lú ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ now ẹ̀yin náà ẹ wò ẹ ti jẹ́ kàsí tẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹ kọ ojú ìjà sí pẹ̀lú kíni pẹ̀lú ìbọn AK-47 àbí ọ̀gá yẹn nira bẹ́ẹ̀ ni correct Bíbélì sọ pé ẹ kọ ojú ìjà sí èṣù pẹ̀lú kíni pẹ̀lú kábẹ̀rẹ̀sì irọ́ ó ní ẹ kọ ojú ìjà sí pẹ̀lú ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ bí ẹ̀yin ti mọ̀ pé ẹjẹ́rí ìyà kan náà ni àwọn ará yín ti ń bẹ nínú ayé ń jẹ ẹ̀rí àwọn ará yín tó àwọn èèyàn wa tó wà ní wọ́n jí ìyà kan náà ṣùgbọ́n àwa ó ní weapon tá a lè lò
mo fẹ́ máa mu díẹ̀ ni kó má di pé gbogbo ẹ̀ pátá la fi sọ̀rọ̀ àṣì bible study ṣùgbọ́n bible study ń farahàn nínú àdúrà yìí kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa tẹra mọ́ àdúrà yín tẹ́yìn bá ti ní òye àdúrà ó parí kò ní the bible kò ní the prayer point mọ́ tó bá ti ní tẹ́yìn bá ti ní òye àdúrà ṣe ni àwọn àdúrà yìí á máa wá léraléra á sọ fún Ọlọ́run. Jésù Olúwa ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ bá mi rìnrìn àjò ayé mi kí n lè ṣe àṣeyọrí nínú gbogbo. màá ṣàlàyé ẹ̀ débẹ̀ fún yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbà nìyẹn. Oh Lord, let the Holy Spirit accompany my life journey so I will succeed in all things. Jésù Olúwa ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ bá mi rìnrìn àjò ayé mi kí n lè ṣe àṣeyọrí nínú gbogbo. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ bá mi rìnrìn àjò ayé mi kí n lè ṣe àṣeyọrí nínú gbogbo. ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ bá àwọn ọmọ mi rìnrìn àjò ayé wọn o káwọn náà lè ṣàṣeyọrí. ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ bá aya mi rìnrìn àjò ayé ẹ̀ ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ bá ọkọ mi rìnrìn àjò ayé ẹ̀ kí a lè ṣe àṣeyọrí nínú gbogbo. ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ bá ìdílé mi rìnrìn àjò ayé ẹ̀ kí ìdílé mi lè ṣe àṣeyọrí nínú gbogbo. ó yẹ ẹ jẹ́ á gbàdúrà ẹ gbàdúrà fún orí ọ̀fẹ́ yẹn, orí ọ̀fẹ́ ẹ̀mí mọ́ bá yẹn rìnrìn àjò. ọ̀nà àbáyọ nìkan nìyẹn. mo máa ṣàlàyé àwọn nǹkan fún wa lónìí tá a fi máa mọ̀ pé wáò àṣé yẹn lè gbé ìgbé ayé tí ò ní òkun nínú. bẹ́ẹ̀ ni mo fi dá yín lójú bẹ́ẹ̀. gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan òótọ́ ni kí Sátánì mo rántí bàbá yẹn lọ́jọ́ yẹn ó láwọn mi ò mọ Sátánì ọkùnrin ogun fúnra ẹ̀ dáàdì yẹn ní ọjọ́ tí òun rí Sátánì ó ló síngbọnlẹ̀ pé mọ́zù ó ní mọ́zù ara ẹ̀ náà bá dárúkọ wrestler kan láyé ìgbà yẹn wrestler tó ń ré ìnìjù láyé ìgbà yẹn Ọ̀kọ́gàn wọ́n ní mọ́zù ara ẹ̀ tó méje ti Ọ̀kọ́gàn mo kàn pé ṣe mo jókòó sí pé irú kàtìkàtì wò lélẹ̀ Sátánì fúnra ẹ̀ tí bẹ́ẹ̀ lè sọ pé ó máa ń wá gẹ́gẹ́ bí áńgẹ́lì ìmọ́lẹ̀ ń gbà míì tá fresh dànù. Deception ni ẹ̀tàn ẹ wá rí ẹ̀tàn lónìí ẹ̀tàn ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe ètò wa burú jù bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀ṣì mẹ́wàá interpretation mẹ́wàá Bible lè máa gbọ́ bẹ́ẹ̀ dé ṣọ́ọ̀ṣì 100 kẹwàá ní verse kan náà lẹ́ ń béè lọ́wọ́ oníkọ̀ọ̀kan different interpretation lẹ́ máa gbọ́ nínú ṣọ́ọ̀ṣì 100 yọ. ètò burú jù bẹ́ẹ̀ ni ẹ̀tàn Sátánì ó sì jọba ẹ̀rí. ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ ẹ̀tàn kan ẹ má bínú fẹ́ fún wa ní akẹ́kọ̀ọ́ mi lè yé yín ni. mo rántí nígbà yẹn lóhun ti pẹ́ gan báyìí mo wà ní ṣọ́ọ̀ṣì wa tẹ́lẹ̀ mo ń ṣiṣẹ́ ìránṣẹ́ àwọn ọ̀dọ́ wa ní program kan ẹ̀rí àwọn ọ̀dọ́ tó ní program yẹn lára àwọn ọ̀dọ́ yẹn wá invite ọ̀rẹ́ ẹ̀ kó wá bá ṣọ́ọ̀ṣì wa lu drum set a ò lẹ́yìn tó máa lu drum set ńgbà yẹn so wọ́n wá invite ọ̀rẹ́ ẹ̀ èmi tí ẹ ṣe pé àwọn ọ̀dọ́ ló ń ṣe nǹkan táwọn ọ̀dọ́ bá ti ń ṣe nǹkan bẹ́ẹ̀ a máa ń fi ọ̀tá lẹ̀ fún wọn ni àwọn ló máa ṣe ohun gbogbo mi ò mọ nǹkan tí mo lu sáyé lọ mú níta mo wá padà wọ́ báyìí ẹni tó fẹ́ lu drum set ẹ ti wà bẹ́ẹ̀ mo ṣàgbọ́n pa mo ní ó dà pé ẹni tó ń pè fún drum set ti dé torí wọ́n sọ fún mi tẹ́lẹ̀ nígbà tí mo wá wo ọ̀gbẹ́ni ó dirun in fact àǹtí mi kò dirun tó tí mo rí lórí ẹ̀ wá kó lẹ̀kẹ̀ sí what irọ́ kì í ṣe bí àwọn kan gbà yeah fine àwọn kan bá ìwé fashion ni fine ẹ̀yà àwọn kan wà lóyìnbó tó pé ọmọ wọn gan ẹ correct yẹn mi ò ní problem pẹ̀lú ẹ̀ but not under my watch irọ́ mi nígbà irọ́ ohun tí wíìlì sọ gan ni màá ṣe ìyókù ò kàn mí àwọn 5 million bá máa ṣe èmi ò mọ yẹn o tí n bá ti ní òye nǹkan tí wíìlì sọ mo ṣèwádìí ẹ̀ kanlẹ̀ ó dẹ̀ yé mi irọ́ mo kàn stop ìjọ ni praise the Lord wọn hallelujah mo ní bọ̀dá onílù ṣe gbọ́ Yorùbá wọn ní rárá bá sọ òyìnbó sí níwọ̀n bàtà àmọ́ mo ní kó dìde kó jáde kó máa lọ ẹ wá wo ẹ̀bẹ̀ lọ́jọ́ yẹn mo fẹ́ fi ẹ̀tàn Sátánì hàn yín ni o torí ọ̀pọ̀lọpọ̀ àgbà pé Sátánì èèyàn ló máa lo ìpele mẹ́ta ni o bẹ́ẹ̀ ni mo sọ fún wa màá ṣàlàyé ìpele mẹ́tẹ̀ẹ̀ta fún wa èèyàn ó lè jẹ́ bàbá èèyàn ó lè jẹ́ àbúrò ó lè jẹ́ ọmọ èèyàn Sátánì á lò fún yẹn ní sáà kan ó lè jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún wa ẹ̀tàn Sátánì fi ń ṣiṣẹ́ wọn kò sẹ́ni tí ò bẹ̀ mí nínú ìsìn lọ́jọ́ yẹn kí n jọ àwọn ọmọ yìí ti pé ó ti wọlé náà irọ́ o ká tó dáyé kí ìlú tó dáyé kí microphone tó dáyé lójú èmi bá mọ́ wa kékeré àtẹ́wọ́ àti ìlú bẹ̀m̀bẹ́ àfi ìyẹn Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà wa dẹ̀ ń gbà irọ́ no ẹ má mo ní òye ẹ̀kọ́ mi ò yé yín nìyẹn torí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nípa ẹ̀ so ẹ bá rẹ̀ ní ẹ fẹ́ ṣe kí wàá ṣe under my watch irọ́ mo sọ débi pé ó tẹ́ mi lọ́rùn ó bá ṣe pọ̀ tó yìí kán fi mi àti ìdílé mi lẹ̀ kán máa lọ àátún bẹ̀rẹ̀ ìjọ á padà bẹ̀rẹ̀
níwájú Ọlọ́run inú ti bí mi lọ́jọ́ yẹn ní tòótọ́ torí pé mo ti kọ́ ìjọ yìí ní ẹ̀kọ́ dé kọjá gbogbo bẹ̀yẹn ọmọ yẹn lọ àwọn ọ̀dọ́ wọ́n ṣe program lọ́jọ́ yẹn wọ́n pàtẹ́wọ́ keyboard wa dáa gan nígbà yẹn lọ́hùn very 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 expensive ẹnìkan ló rà fún wa wọ́n play instrument lórí ẹ̀ wọ́n ṣe sequence lórí ẹ̀ wọ́n ṣe ó dùn gan wọ́n parí ẹ̀ ibi tí mo wá ń lọ rèé kẹ́ ẹ̀ lè mú ẹ̀tàn Sátánì èèyàn ọmọ Ọlọ́run ẹ wo tẹ́ ẹ̀ bá jẹ́ kẹ́ ẹ̀ mọ́ guide ayé yín táyé pé this kind of night club tẹ́ ẹ rí ìtàn pè ní ṣọ́ọ̀ṣì òun lẹ́rù bóyá ẹ̀ ń sin Ọlọ́run I'm sorry ẹ má bínú o ẹjọ́ tọrọ ẹ má bínú wọn á ní ọkùnrin tún dé bẹ́ẹ̀ ni ibi tí mo ń lọ rèé lẹ́yìn bí oṣù mẹ́ta àwọn àṣẹ Bible study kan ní ọjọ́ Thursday kan torí Thursday là ń ṣe Bible study ní church yẹn kì í ṣe Wednesday ní obìnrin kan wá nawọ́ sókè ṣé rí obìnrin tó nawọ́ sókè yìí àbúrò ẹ̀ ló jẹ́ secretary àwọn ọ̀dọ́ òun gangan ló invite ọmọ tí mo lé lórí drum set yẹn so and àwọn ọmọ mi yẹn àwọn ló bẹ̀bẹ̀ jù lọ́jọ́ yẹn wọ́n á ní ẹsẹ̀ àwọn fẹ́ sọ̀rọ̀ kan kí n má bínú o mo ní kí lọ̀rọ̀ yẹn wọ́n ní oṣù wọ́n dárúkọ ọjọ́ yẹn wọ́n ní ọjọ́ yẹn làwọn gba confirmation pé ìránṣẹ́ Ọlọ́run ni mí wọ́n á ní kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn náà bá ṣàlàyé ọmọ tí mo lé kí ni ṣé bẹ́ẹ̀ ń bẹ̀ mí kí n fi ọmọ yẹn lẹ̀ àǹtí yẹn ni tó bá jẹ́ pé mo fi ọmọ yẹn lọ́jọ́ yẹn wọ́n á kàn sọ pé àwọn fásitì kan wá sí irọ́ ni wọ́n kàn wá sí irọ́ ṣáá ni àṣé tó bá di practical àṣé irọ́ náà ń pa mo lánàá mi lè pàdé ẹnìkejì náà sọ bẹ́ẹ̀ ẹnìkẹta náà sọ bẹ́ẹ̀ mo ní sọ gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ lọ́jọ́ yẹn kọ́ wọ́n nìkan tó yẹ káwọn ṣe nìyẹn gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara ọ̀rọ̀ yẹn ìjọ tí n bá ti rántí wọ́n pé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ wà lábẹ́ àdúrà yìí tí wọ́n pé tẹ́nìkan bá ti wá ẹ ti please yẹ ẹ ti àríbá ṣe bígbà tí yàn kàn fọ̀bẹ sọ́run rẹ̀ tó dẹ̀ dúbọ̀ rẹ̀ ní ló ṣe lójú mi nìyẹn torí pé ẹ̀yin ni Ọlọ́run fún ní ọ̀pá láti darí àwọn àgùntàn lọ sí èbúté ayọ̀ kì í ṣe àgùntàn ló yẹ kó líìdì yín ẹ̀yin ló yẹ kẹ́ líìdì àgùntàn ṣùgbọ́n ṣe láàrin lónìí àwọn pásítọ̀ torí pé wọ́n wá èèyàn wọ́n á fẹ́ ṣe eye service wọ́n á fẹ́ ṣe kinní kan wọ́n á dẹ̀ sọ agbára àti ìpè wọn wọ́n á sọ di yẹpẹrẹ níwájú Ọlọ́run kò wúlò mọ́ mo ń sọ̀tọ̀ fún wa so ẹ̀tàn Sátánì anywhere ló lè gbà wá èèyàn ló máa fi ẹsẹ̀ méjèèjì dúnlẹ̀ pé irọ́ o ohun tí Bíbélì sọ ni pé kì í ṣe báyìí wọ́n ní àwa 500 láwọn bíi àwa 499 bá a ṣe fẹ́ ṣe ni ó dẹ̀ wá okay ó wà civilized ó wà kíní kan bẹ́ẹ̀ àwọn èdè tẹ́ máa ń lò wọ́n yẹn àwọn nílò òyìnbó tẹ́ bá dé lóyìnbó ṣe bá sọ pé ẹni báyìí wọ́n bẹ́tà ẹni ẹ ṣe mi ò bẹ́tà mi àbí ṣé mo jàjà bẹ́tà níbí mo ní tí Bíbélì sọ tó mo kà tó yé mi mo ṣèwádìí ẹ̀ mo rí pé òótọ́ ni mi ò rẹ́dí ẹ fẹ́ mi nìkan lẹ̀ tẹ́ ẹ̀ bá ti dé ìkórìtà yẹn nínú ìgbàgbọ́ mo fi dá yín lójú pé kò sí òkùnkùn kankan tó lè overcome ayé ẹ̀ ẹlòmíì inú wa tá a jẹ́ kìsẹ́nì a máa hide fọ́tò wa a máa hide ṣé dm lẹ́ máa ń pè ẹ̀yìn àní fi fọ́tò wa sí a lè fi fọ́tò Jésù sí tàbí ká fi flower sí ẹlòmíì láyé kò ní bẹ́ẹ̀ níbọ̀dì yàtọ̀ ní ẹ̀ ń tọ́ra yín tó máa nídìí ṣé wọ́n nídìí fọ́tò yìí nìkan tó ẹ má jà sọ̀rọ̀ débẹ̀ yẹn ẹ̀kọ́ adébẹ̀ lọ́jọ́ kan ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ jẹ́ kẹ́mi mọ́ kó bá mi rìn àjò ayé mi kí n lè ṣe àṣeyọrí nínú gbogbo ẹ gbọ́dọ̀ ṣàṣeyọrí mà ẹ dẹ̀ gbọ́dọ̀ takú pé ẹ máa ṣàṣeyọrí ẹ jẹ́ kẹ́mi mọ́ bá àwọn ọmọ mi rìn àjò ayé wọn kán lè ṣàṣeyọrí nínú gbogbo ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ jẹ́ kẹ́mi mọ́ bá mi rìn àjò ayé mi kí n lè ṣe àṣeyọrí nínú gbogbo ẹ jẹ́ kẹ́mi mọ́ bá àwọn ọmọ mi rìn àjò ayé wọn kán lè ṣàṣeyọrí nínú gbogbo ẹ mọ́ bá wa rìn àjò ẹ mọ́ bá wa rìn àjò ẹ mọ́ bá wa rìn àjò ká lè ṣàṣeyọrí ẹ mọ́ bá wa rìn àjò ká lè ṣàṣeyọrí ní orúkọ Jésù Kristi ẹ mọ́ bá wa rìn àjò ká lè ṣàṣeyọrí Olúwa ṣàánú fún wa ṣàánú fún mi tọmọtọmọ ṣàánú fún mi tìdílé ní orúkọ Jésù Kristi jẹ́ kí ẹ mọ́ bá mi rìn àjò ayé mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àwọn alágbára míì tó rọrùn láti gba agbára lọ́wọ́ wọn ó ní àwọn demons ẹyọ tí Yorùbá ń pè ní ẹ̀mí òkùnkùn ẹyọ àwọn ẹ̀mí òkùnkùn the demons ṣé ẹ rí àwọn demons yìí àwọn ní foot soldier Sátánì ẹyọ àwọn ní ká pè ní disciples àwọn ní ká pè ní ọmọlẹ́yìn àwọn tó ránṣẹ́ ẹyọ kan lọ ṣiṣẹ́ wá that is why tí Bíbélì fi sọ̀rọ̀ kan nínú Ephesians chapter 6 verse 12 àmọ́ mi kan ní kí n ṣe Bible study lórí lágbára Ọlọ́run a máa ṣiṣẹ́ lórí tòótọ́ kóṣù ètò tán àmà Bible study ẹ̀ máa jáde lórí Ephesians chapter 6 verse 12 yẹn níbi tí Bíbélì sọ pé nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwọn bá ìjàkadì òótọ́ dẹ̀ ní
àwọn demonic forces yẹn ní àwọn ni Sátánì dà sínú ayé òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. ẹ wo èèyàn ọmọ Ọlọ́run mi ì tí ṣàlàyé mo sọ pé ntí èèyàn tí kìrìsìtẹ́nì nílò láti gba agbára lọ́wọ́ Sátánì tàbí àwọn ọmọlẹ́yìn ẹ̀ tá a pè ní demons yẹn kì í ṣe àdúrà púpọ̀ o a lè gbàdúrà tó bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í ṣe àwẹ̀ púpọ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún wa o kì í ṣe orin àbáàdì o òótọ́ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn ẹ̀rí òkodoro tó wà ń bẹ́ẹ̀ ni pé ohun mẹ́ta tá a nílò òun náà ni ẹ̀mí mímọ́ ìwà mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn ohun mẹ́ta yẹn kò sí nǹkan tá a nílò mọ́ bẹ́ẹ̀ ni ẹnìkan ní àdúrà nǹkan tá a bá ní nǹkan mẹ́ta yẹn àdúrà ò já mọ́ nǹkan kan a máa gbàdúrà Sátánì àmà ṣe pátì lọ ni bẹ́ẹ̀ ni mo sọ fún wa olóòbá tẹ́ fi pé kìrìsìtẹ́nì gbàdúrà kò sí nǹkan tẹ́ bá rántí Bíbélì sọ pé ó ní àdúrà olódodo ṣiṣẹ́ agbára ṣùgbọ́n agbára ń dà àdúrà olódodo ẹyọ kan ó ṣiṣẹ́ agbára wọ́n dẹ̀ ń ṣe program àwọn bíi 1000 wà ní program yẹn wọ́n gbà irọ́ ẹ̀mí òkùnkùn wọn praise láàrin wọn ohun tó fà ní wípé wọn ò náà ní ẹ̀mí mímọ́ ẹ̀mí kẹ́mi ló wà láàrin wọn wọn ò náà ní ìwà mímọ́ ìwà ìrípọ̀ láàrin wọn wọn ò lè náà ní ọ̀rọ̀ Ọlọ́run sáàmù nìkan náà ń kà sómi tán mu wọn ò ní òye ẹ̀ rárá òótọ́ tó dẹ̀ wà ń bẹ̀ ni mo sọ fún wa yẹn tá a bá ráàyè ní Ephesians chapter 6 yẹn tá a bá ka verse 14 to verse 17 a ó rí ibi tó ti sọ fún wa wípé kí àwọn ìjà kan ká di ìhámọ́ra ogun ẹ lọ kà á ẹ rí i pé wo ìhámọ́ra ogun tí wọ́n tó ní ká di ìmọ́ra pátá abẹ́ ọ̀rọ̀ mẹ́ta yẹn ló wà ẹ̀mí mímọ́ ìwà mímọ́ àtọ̀rọ̀ Ọlọ́run ẹ lọ ṣe research yẹ mo la máa kẹ́kọ̀ọ́ bíìlì sí ara yẹ ká ní kọ̀ọ̀kan a máa mú abẹ́ ẹ̀mí mímọ́ ìwà mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run ló wà nǹkan mẹ́ta yẹn téèyàn bá ti ní wọn ò bí òkùnkùn tó máa Ọlọ́run tí ì dá bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá dá a sọ fún wa pé òun máa ti dá àwọn agbára kan o wọ́n máa lè borí ẹ̀mí mímọ́ o a sọ fún wa bẹ́ẹ̀ azẹ̀wé wa ni ó máa sọ pé kìnnì kan àwọn àjẹ́ ilé bàbá ní gbogbo àdúrà ayé yìí tó yẹ kéèyàn gbà ní tó wá rí gbà ní àwọn alágbára ilé bàbá ìdílé ìyá kí ló kàn mí pẹ̀lú láìfù wọn kan tó bí mi náà ti wà nínú ìdílé wa abẹ́rẹ́ pé inú òkùnkùn ni kò sẹ́ni tó wà lábẹ́ àdúrà yìí tí ìran ẹ̀ ò jábòde láti inú òkùnkùn so èmi àwa how many years mo ní láyé téèyàn bá lu 100 years láyé á ti gbó dànù tó bá kú tán kò sẹ́ni tó máa sunkún ẹ̀ kí ló dé ṣé kò dàgbà tó bros mo rò bẹ́ẹ̀ ní 100 years by then gan tí ó bá ṣọ́rẹ̀ gan wọ́n á ti máa retí ìgbà tó wọ́n á ti máa sọ fún màmá kílẹ̀ ń wò irú 100 years ẹ báyìí kó ṣe wà lọ ra perfume kó lọ ra lighting cream fẹ́ dán sí kó lọ ra shampoo fẹ́ máa shampoo àbí kílẹ̀ máa ń pè kí ló máa ń ṣe irun yẹn ló fẹ́ shampoo irun o àwọn èèyàn wò wọ́n máa wò bóyá ó ti sick ẹ̀rí òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn lẹ́yìn ìgbà tí tẹ́ bá lọ farabalẹ̀ ká lẹ́yìn ìgbà tí ó ti ní ká di ìhámọ́ra yẹn tán jàlẹ́ gbogbo ìhámọ́ra yẹn tán ló wá ṣe sọ pé ká wá gbàdúrà ṣùgbọ́n lónìí gbogbo ìhámọ́ra tán ní ká dìmú yẹn tó wà ní abẹ́ ẹ̀mí mímọ́ ìwà mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run kò kàn wá o ohun tó kàn wá ní àdúrà mo gbàdúrà lánàá mo ṣe parí 7 days kan ni mo tún bẹ̀rẹ̀ 14 tí bá parí 14 yẹn tán màá tún bẹ̀rẹ̀ 40 máa wò wọ́n títí tí bá pò máa ṣe o kí náà wá rí mú bọ̀ ọjà kò sí kí ló fà á nítorí pé wọn ò mọ̀ bá ti ń gba agbára lọ́wọ́ alágbára Jésù Olúwa ẹ fi òye ẹ̀tàn yé mi kí ẹ̀mí òkùnkùn má bàa darapọ̀ mọ́ ìrìn àjò ayé mi òye ẹ̀tàn agbọ́dọ̀ mọ̀ tán pé ní ẹ̀tàn ká ló yé ẹ̀ tá bá ti ní òye ẹ̀tàn àbọ̀ oh Lord give me an understanding of deceit an understanding of deceit so that the power of darkness will not mingle with my life journey. Give me an understanding of deceit so that the kingdom of darkness will not mingle with my life journey. A sọ fún Ọlọ́run a pè Jésù Olúwa ẹ fi òye ẹ̀tàn yé mi kí ẹ̀mí òkùnkùn má bàa darapọ̀ mọ́ ìrìn àjò ayé mi ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà
ẹ fi òye ẹ̀tàn yé mi. Olúwa ẹ fi òye ẹ̀tàn yé mi. Jésù ẹ fi òye ẹ̀tàn yé mi. Ọlọ́run ayérayé mo bẹ̀bẹ̀ lónìí, ẹ fi òye ẹ̀tàn yé mi kí ẹ̀mí òkun má bàa darapọ̀ mọ́ ìrìn àjò ayé mi. Olúwa ẹ fi òye ẹ̀tàn yé mi. Olúwa ẹ fi òye ẹ̀tàn. Mo fẹ́ ní òye nípa ẹ̀tàn kí n má bàa gbé ìgbé ayé ẹ̀tàn ojoojúmọ́, kí ẹ̀mí òkun má bàa rìn ìrìn àjò pẹ̀lú mi. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣàánú ìdílé mi. Olúwa ẹ ṣàánú ìdílé mi. Olúwa ẹ ràn wá lọ́wọ́. Olúwa ẹ ràn wá lọ́wọ́. Olúwa ẹ ràn wá lọ́wọ́. Olúwa ẹ ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwa ẹ ràn wá lọ́wọ́. Olúwa ẹ ṣàánú fún wa. Ṣàánú fún mi tọmọtọmọ, ṣàánú fún mi tayátayá, ṣàánú fún mi tọkọtọkọ, ṣàánú fún mi tìdílé. Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ fòye ẹ̀tàn yé mi. Ẹ fòye ẹ̀tàn yé mi kí ẹ̀mí òkun má bàa bá mi rìn àjò ayé. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Mo sọ fún wa wípé láti gba agbára lọ́wọ́ Sátánì àti ẹ̀mí òkùnkùn mo ló ṣeé ṣe. Bíbélì jẹ́ ká mọ̀ bí àwa gan mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ǹtẹ́ èèyàn dẹ̀ nílò òun ni ẹ̀mí mímọ́, ìwà mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má ṣì mí gbọ́ o. Tí n bá ní ẹ̀mí mímọ́ mi ní ìfèdè sọ̀rọ̀ o. Because wọ́n ti yí mọ́ yín lọ́wọ́ o. Ìgbìyànjú tó fi ń kọ́ yín ni pé téèyàn bá gba ẹ̀mí mímọ́ a máa sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ jáde lẹ́nu, ìṣeṣe bébébébé bàbá kókókó. Ìyẹn kọ́ náà ń pè ní ìfèdèfọ̀ o. Mọ̀só ìfèdèfọ̀ ẹ̀bùn ẹyọ kan nínú ẹ̀bùn 9 ẹ̀mí mímọ́. Ọ̀tọ̀ ni ẹ̀mí mímọ́, ọ̀tọ̀ ni pé o gba ẹ̀mí mímọ́ o, ọ̀tọ̀ ni pé o fèdè sọ̀rọ̀, wọ́n ti dàrú ni o. So ẹ̀tàn yẹn ara kẹta sọ̀pá ẹ̀tàn Sátánì yẹn, ẹ̀tàn yẹn la wá dì mú, ó wá dàbí pé Ọlọ́run ò sí, ó wá dàbí pé àdúrà nira láti gbà. Wọ́n gbàdúrà kókókókókókó sí ìkó. Oh God. Ṣùgbọ́n ṣe láàánú pé nǹkan mẹ́ta tí mo dárúkọ yẹn ìjọ Ọlọ́run ò tẹ̀lé lónìí o. Àwọn oníwàásù ò wá o, wọn ò wá rárá mọ́. Wọ́n tó ń wà báyìí ní ìpàdé àdúrà tó wà o. Ìpàdé àdúrà tó wà o. Ẹni tí ò ní ẹ̀mí Ọlọ́run. Ìpàdé àdúrà tó wà o. Ẹni tí ò ní ìwà mímọ́, inú ẹ̀ṣẹ̀ burúkú ló ń gbé. Ìpàdé àdúrà tó wà o. Ẹni tí ò mọ kútú jẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìpàdé àdúrà tó wà o. Wọ́n wá gbà. Wọ́n gbà, wọ́n á gìlì kalẹ̀. Ẹlòmíì gbàdúrà ó gbàwẹ̀. Tọ́mọ tuntun bá rí kìrìsìtẹ́nì míì á bú sẹ́kún ṣe láàrò bóyá àwọn rí demons. Níbi tí kìrìsìtẹ́nì ti fi àwẹ̀ bàtà yí ara wọn jẹ́, àwọn tó yẹ kó máa dán, àwọn tó yẹ kí skin wọn dàbí pé ìlú òyìnbó náà wà. Ẹlòmíì inú wọn wà nílùú òyìnbó kò yọ lára ẹ̀ kò ṣó. Ayé mi ò ní bàjẹ́. Nǹkan mẹ́ta táwọn wá dì mú báyìí ni àdúrà, ààwẹ̀ àti ìjọ ṣọ́ọ̀ṣì wa ìjọ. Wọ́n bonílé kọ́lé ẹ̀, wọ́n rò bá wọn gbé ìgbé ayé. Irọ́, nǹkan tá a nílò ó nìyẹn. Mo gbàdúrà Ọlọ́run á ṣí wa níyè lórúkọ Jésù Kristi. Ẹ̀rí á sọ fún Ọlọ́run, Jésù Olúwa, àdúrà tó fẹ́ pè ẹ gbà o. Á ràn yín lọ́wọ́ láti mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rìnrìn àjò ayé yín ni o. Jésù Olúwa, ẹ fi ibi tí mo wà nínú ẹ̀mí hàn mí lónìí. Ẹ yóò kí n lè borí ibi tí mo wà nínú ẹ̀mí. Ó ń da kéèyàn rí ìran ibi tó wà nínú ẹ̀mí. Mo pe àdúrà yẹn ní ọdún kan. Dáàdì yẹn làwọn gbàdé bíi pé àwọn tiẹ̀ fẹ́ mọ̀ bóyá àwọn right àbáwọn wrong níbi táwọn wà táwọn láwọn ti ń jọ́sìn táwọn ti ń sin Ọlọ́run. Wọ́n wá ní àwọn rí ara wọn, oh my God, ní orí àpáta níbi tí àwọn yẹn ti yàgbẹ́ sí kólókóló oríṣiríṣi ìgbẹ́. Wọ́n describe ẹ̀, mo díjú má gbárí mo ní dáàdi ó tó wọ́n mi mọ̀ bí ẹ̀yìn lè describe ìgbẹ́ tó, dáàdi yẹn describe ìgbẹ́ ẹ̀rù bà mí. Mo á ní kílẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n láwọn rí aṣọ lórí ikọ̀, àwọn dẹ̀ tẹ́ sí orí àwọn ìgbẹ́ yẹn, àwọn dẹ̀ sùn. Wọ́n láwọn tají àwọn sáré lọ sí bathroom wọn, ní bedroom wọn, wọ́n sáré domi sára, wọ́n fọṣẹ sí kankan, wọ́n bẹ̀ sí wẹ ara wọn dànù pé àwọn ò lè jẹun níjọ́ kejì, bó dàbí pé ara wọn rùn gbẹ́. Ṣébi táwọn wà nìyẹn. Mo ní ẹni sùúrù díẹ̀ sí bóyá Ọlọ́run tó fi yàn dá. Ó ní àwọn ò fẹ́ rí mọ́. Àwọn ò fẹ́. Mò ń sọ òótọ́ fún wa. Tọ́lọ́run bá fi ipò tí ẹlòmíì wà nípa tẹ̀mí tó bá fi hàn ẹni tó ń ní ìdìran. Ẹ gbà mo sọ fún yín. Oh Lord, show me where I am spiritually today so that I can prevail. Ibi tí mo wà nínú ẹ̀mí. Show me where I am spiritually. Jésù Olúwa, ẹ fi ibi tí mo wà nípa tẹ̀mí ẹ fi hàn mí lónìí.
ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà ibi tí mo wà nípa tẹ̀mí, Olúwa fi hàn mí lónìí. Ibi tí mo wà nípa tẹ̀mí, Olúwa fi hàn mí lónìí. Olúwa fi ibi tí mo wà hàn mí, Olúwa fi hàn mí ní orúkọ Jésù Kristi. Ibi tí mo wà nípa tẹ̀mí, Olúwa fi hàn mí lónìí. Olúwa ṣàánú fún mi, bàbá ṣàánú fún mi, ọmọ ṣàánú fún mi. Ibi tí mo wà nípa tẹ̀mí, mo fẹ́ kẹ́ ṣí mi lójú lónìí. Olúwa ṣí mi lójú, ẹ ṣí mi níyè. Ẹ jẹ́ kí n ríra mi lónìí. Olúwa ẹ jẹ́ kí n ríra mi lónìí. Mo fẹ́ ríra mi ibi tí mo wà gangan. Kí n lè mọ̀ bí mo ti máa gbégbèsè ni, kí n lè mọ̀ bí mo ti máa ṣàṣeyọrí ni. Olúwa ṣàánú fún mi lónìí. Olúwa fún mi ní ìran ọ̀run. Olúwa fi ìran ọ̀run hàn mí. Ibi tí mo wà nípa tẹ̀mí, Olúwa ṣí mi lójú. Olúwa fi hàn mí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀já tún wo àwọn alágbára míì tá a gbọ́dọ̀ gba agbára lọ́wọ́ wọn. Òun náà ni ẹ̀mí ìbẹ̀rù. Ẹ wo mi ní tàn yín. Ṣé ẹ rí ẹ̀mí? Ó ní weapon tó ní agbára jù tí Sátánì ń lò láyé tá a wà. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ṣé ẹ dẹ̀ rí ẹ̀mí ìbẹ̀rù yìí? Òun ló rọrùn jù láyé láti mọ iṣẹ́ ìránṣẹ́ tó so ẹsẹ̀ pọ̀ mọ́ Sátánì, tó so ẹsẹ̀ pọ̀ mọ́ òkùnkùn. Ok, ẹ jẹ́ ìṣàlàyé kó lè yé yín dáadáa. Bóyá ẹ ní ìdí counseling, that is, ẹ ní ìṣòro kan, ẹ wá fẹ́ fi ọ̀rọ̀ yín lọ ìránṣẹ́ Ọlọ́run kan. Kíní kan ní pédé ní ká ẹ máa watch out fún, torí pé ẹ ò lè dá ìránṣẹ́ Ọlọ́run mọ̀ láíláí. Tẹ́ ẹ bá bá ìránṣẹ́ Ọlọ́run gbé inú ilé kan náà for at least 2-3 months, ẹ lè mọ ìránṣẹ́ Ọlọ́run. Ẹ gbà mo sọ fún yín. Ẹ gbọ́dọ̀ bá wọn rìn papọ̀, kẹ́ ẹ bá wọn rìn papọ̀, kẹjọ ṣọ̀rẹ́ dáadáa, kẹ́ ẹ rí wọn outside of their pulpit, kẹ́ ẹ tó lè mọ̀. But ọ̀nà tẹ́ ẹ lè fi get immediately láì bá wọn rìn láyé ó ní. Bóyá ní the counseling, ẹ wá daddy mommy mo máa ní ìṣòro báyìí, ẹ wá ṣàlàyé ẹ̀. Ìtàn wa ń sọ jáde fún yín, ó wá ń complicate matter yín sí. Wọ́n á fi ìbẹ̀rù kún ìbẹ̀rù fún yín, wọ́n fi ìbẹ̀rù kún ìbẹ̀rù fún yín. Ẹ ti mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ òkùnkùn nìyẹn. Bẹ́ẹ̀ ni, tó bá pé iṣẹ́ ìránṣẹ́ ìmọ̀lẹ̀ ni láyé, ẹ máa kúrò níbi counseling yẹn pẹ̀lú ìdáláre ni. Ogun yẹn ó lè má ti ṣẹ o, ṣùgbọ́n ẹ máa kúrò pẹ̀lú ìfọkànbalẹ̀ tó ní agbára pé wow, thank you Jesus lẹ́ẹ̀ máa sọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, torí pé ìhìn rere ni Jésù gbé wá sínú ayé tó dẹ̀ hand over fún àwọn ọmọlẹ́yìn, táwọn ọmọlẹ́yìn dẹ̀ hand over. So àwọn èèyàn wá fẹ́ gba ìhìn rere yẹn mọ́ ìhìn ibi ni. Kì í ṣe counseling nìkan o, inú àdúrà ẹ máa list dáadáa. Tí ìránṣẹ́ Ọlọ́run yín bá ti ń pe àdúrà fún yín, ẹ̀yọ́ ojoojúmọ́ àdúrà tó mú ìbẹ̀rù wá ni, àdúrà tó mú ìbẹ̀rù wá ni, ẹ̀yọ́ àdúrà tó mú ìbẹ̀rù wá ni. Iṣẹ́ tí ì bá fi mú ọkàn yín balẹ̀ tó mú ìbẹ̀rù wá ni. Gbogbo àwọn tó ń ṣe mí, gbogbo àwọn tí ò jẹ́ ń jáde, gbogbo àwọn tí ò jẹ́ ń wọlé, gbogbo àwọn tí ò jẹ́ ń pass exam mi, gbogbo àwọn tí ò jẹ́ wọ́n ó kàn focus gbogbo àdúrà ẹ̀ pátá lórí àwọn agbára kan, àwọn ọ̀tá kan níbi kan. Ẹ ti mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ tó sopọ̀ mọ́ òkùnkùn ni. Bẹ́ẹ̀ ni, máa sọ tẹ́ ẹ̀ máa ń gbàdúrà gan against àwọn ọ̀tá, kì í ṣe bọ́n ṣe ń gbà nìyẹn. Gbọ́ àwọn ọ̀tá, ó yẹ ẹ jóná dànù, ẹ lọ kó sómi, ẹ kú dànù, fire destroy. Ẹ ti iṣẹ́ ìránṣẹ́ tó so mọ́ òkùnkùn ni. It doesn't matter who. Mò ń sòtọ́ fún yín. Bẹ́ẹ̀ ni, bíbélì Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀, ẹ má jẹ́ ń tàn yín. Ọlọ́run ò lè pa ọmọ fọ́mọ, ṣùgbọ́n tí òṣùwọ̀n ìyà wọn bá kún, automatic ni àdúrà kọ́ ló fà á. Òṣùwọ̀n ìyà wọn ti kún ni. Kí ló dé téèyàn fi fókọ̀sì àdúrà? Gbogbo agbára tí à ń lò lémi lórí Olúwa ẹ̀ bàjẹ́. Kí ló tó ṣe gbà bẹ́ẹ̀? Ọmọ ṣe o, àsínú irú yẹn. Mo ń ṣàlàyé kíní kan fún wa lọ́wọ́ ni. Ẹ máa rí dáadáa nínú gbogbo iṣẹ́ tọ́lọ́run dẹ̀ mo sọ fún wa, iṣẹ́ tí Jésù gbé wá sáyé, ìhìn rere. Dáadáa tó bá fẹ́ ka ìwé gospel bẹ̀rẹ̀ wọ́n á ní ìhìn rere Jésù. Tàti ọwọ́ Matthew kọ sílẹ̀, ìhìn rere Jésù. Ìhìn rere ló gbọ́dọ̀ jẹ́. Ó gbọ́dọ̀ mú ọkàn, ó gbọ́dọ̀ fún yẹn ní aṣọ. Mo kọ kíní kan sílẹ̀ mi báyìí, mo kọ sílẹ̀ síbẹ̀. Mo sọ pé mo ní èdè òyìnbó mo fi kọ́ ẹ má bínú. Mo ní it is the utmost duty of pastors to ensure that their followers, listen carefully, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin lè kẹ́ fetí sí jù. It is the utmost duty of pastors to assure their followers. It is their duty to assure them that nothing is beyond God and to make their faith stand strong, because that is where their victory lies.
ẹni tí yẹn ń sọ ni wípé ó jẹ́ ojúṣe ìránṣẹ́ Ọlọ́run, ojúṣe ńlá pátápátá tí wọ́n ní jùlọ òun ni pé kí wọ́n fi ọkàn àwọn àtẹ̀lé wọn balẹ̀ wípé kò sí ogun láyé yìí tó kọjá agbára Ọlọ́run, kí wọ́n dẹ̀ mú kí ìgbàgbọ́ àwọn àtẹ̀lé wọn kó dúró gbọ́n nítorí pé ibẹ̀ ni ìṣẹ́gun wọn wà. Ṣùgbọ́n lónìí irọ́ ni o ojoojúmọ́ náà rí ẹ̀jẹ̀, ojoojúmọ́ náà Ọlọ́run bá wọn mu tíì láti ṣàlàyé ọ̀rọ̀ kan fún wọn pé ẹnìkan máa kú lọ́la. Second Timothy chapter 1 verse 7. Second Timothy chapter 1 verse 7 bẹ́ẹ̀ ni pé nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù. Ǹjẹ́ gbọ́rọ̀ yẹn? Nítorí Ọlọ́run kò ṣe kíni, kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù, Sátánì ló fún wa ní ẹ̀mí yẹn. Tó bá ti di pé ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì tìbẹ̀rù ní ẹ má bàa ogun ní ogun lọ́tọ̀ ogun lọ́sì, iṣẹ́ ìránṣẹ́ Sátánì ni. Ọlọ́run fún wa ní ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti kíni o ìfẹ́ àti ti ẹ̀mí tó yè kóró. Èyí tó fún wa ní ẹ̀mí tọ́lọ́run fún wa ní agbára, ó fún wa ní ìfẹ́ àti ẹ̀mí tó yè kóró. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ti gbé tẹ́rí ẹ̀ sí abẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìbẹ̀rù, orí ọ̀fẹ́ Ọlọ́run ó ti ṣíìzì nìyẹn, kò sórí ọ̀fẹ́ mọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni, torí pé ìbẹ̀rù máa ń jẹ orí ọ̀fẹ́ run mọ́ yẹn pátápátá ni á jẹun téèyàn ní rí orí ọ̀fẹ́ Ọlọ́run kankan lò. Jésù Olúwa, eléwé ìbẹ̀rù ayé mi jáde, gbogbo tó ń bà mí lẹ́rù, gbogbo tó ń fò mí láyà, gbogbo tó ń bá àlàáfíà ọkàn mi díje, lórúkọ Jésù Olúwa lé wọn jáde. Oh Lord, drive away all fears of my life. Gbogbo ìbẹ̀rù ayé mi, Jésù Olúwa lé wọn jáde. Gbogbo ìfòyà ayé mi, Olúwa lé wọn jáde. Gbogbo tó ń bá àlàáfíà ọkàn mi díje, Olúwa lé wọn jáde. Ẹ já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa lé ìbẹ̀rù ọkàn mi jáde, ìbẹ̀rù ayé mi Olúwa lé jáde, Olúwa lé jáde. Ìfòyà ayé mi Olúwa lé jáde. Gbogbo tó ń bá àlàáfíà díje nínú ọkàn mi, Olúwa lé wọn jáde, Olúwa lé wọn jáde. Ẹ lé ìbẹ̀rù lọ, ẹ lé ìbẹ̀rù lọ ní orúkọ Jésù. Olúwa lé ìbẹ̀rù lọ ní orúkọ Jésù. Olúwa lé ìbẹ̀rù lọ. Gbogbo ìbẹ̀rù pátá, gbogbo ìfòyà pátá tó ń bá àlàáfíà ọkàn mi díje ní orúkọ Jésù, Olúwa lé wọn jáde. Olúwa ẹ gbàdúrà ẹ jọ̀ọ́, ẹni kí Ọlọ́run kó lé ẹ wo ìgbé ayé ìbẹ̀rù, ìgbé ayé ọ̀run tó tì ní. Ẹ sọ fún Ọlọ́run kó lé ìbẹ̀rù jáde. Ẹ kọ́ Ọlọ́run kó fún yín ní ẹ̀mí ìgboyà. tó ibẹ̀ nìkan tí ibẹ̀ sọ nìyẹn. Ọlọ́run fún wa ní ẹ̀mí ìbẹ̀rù, ó kọ́ Ọlọ́run kó fún yín ní ẹ̀mí ìgboyà. Olúwa ṣàánú, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Mo ti sọ fún wa, mo ní Bible study àwa àánú ẹ̀kọ́ yìí. So àwa mo ṣe ń gbà yẹn bẹ́ẹ̀ ni kẹ́ máa kọ́lẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa bẹ̀ mọ́ kó máa tó fún yín ní àwọn prayer point tó máa báyìí ní ayé yín pàdé. Ẹ̀yin ọmọ Ọlọ́run, tá a bá ń gbọ́ testimony àwọn ọmọ Ọlọ́run, kíní kan wà tó wà common tá a máa ń gbọ́ léraléra, òun ló fún wa ní ayọ̀ tó ga jù. Òun náà ni pé àwọn kan ní ìsinmi ọkàn, àwọn kan ní ìbàlẹ̀ ọkàn. Ẹlòmíà sọ pé èmi náà lélẹ́yìí, èmi náà lélẹ́yìí. Oh my God. Mọ́mì kan send the testimony kan, mo sọ fún wa pé a máa ń gba ọ̀pọ̀lọpọ̀ testimony, ṣùgbọ́n kò sí àwọn testimony kan máa ń stand out. Nínú àwọn testimony wọ́n máa ń tírìlẹ̀ èèyàn lọ́pọ̀lọpọ̀. Mọ́mì yẹn send the testimony yẹn, kì í ṣe mọ́mì yẹn gangan òun ló sọ̀rọ̀ nínú testimony yẹn. Ẹnìkan tí wọ́n introduce prayer wa sí tó ń jẹ̀gbádùn Ọlọ́run, àwọn ló sọ testimony yẹn tán wá send ẹ̀ sí wọn pé mọ́mì yẹn ṣe o, mọ́mì yẹn ṣe. À ń gbọ́ testimony yẹn kan ní wow la kan sọ. Mọ́mì yẹn sọ̀rọ̀ dé stage kan báyìí, wọ́n ní mọ́mì yẹn ṣe o, wọ́n ní àwọn tiẹ̀ wá tó ń fàyìn sí. A kàn bú sẹ́yìn bí tá a ti ń gbọ́ ni pé wow, bẹ́ẹ̀ ni ẹ máa sin Ọlọ́run ẹ̀ ní fàyìn sí. Kì í ṣe Ọlọ́run Abraham lè ń sìn nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn tó wá ń fàyìn sí, wọ́n níṣẹ́ wọn wá ń dá sí, wọ́n ní tẹ́lẹ̀ ogun ni níwá o, ogun ni kò sí balẹ̀ ọkàn, ìbẹ̀rù ìfòyà. Kí ló fà á? Wọ́n ti fi ayé wọn sí abẹ́ iṣẹ́ ìránṣẹ́ òkùnkùn nìyẹn. Sáyìn tẹ́ ẹ fi lè mọ̀ láyé lọ́run tó rọrùn jù. Ẹ ní láti ní ẹ̀bùn kankan, ẹ ní láti lẹ́bùn àlá, ẹ ní láti lẹ́bùn ìran, ẹ kàn máa wow. So n tó ń fà á nìyẹn níwájú Ọlọ́run àti èèyàn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Testimony mọ́mì yẹn mo fẹ́ gbọ́ tó ẹ̀mẹ́fà, ẹ tún kiri yẹn play náà. Torí ọ̀rọ̀ yẹn kàn wá léra wọ́n ń sọ experience wọn nínú Ọlọ́run. Wọ́n ní ó dé sẹ́ wọ́n ní ṣé bí Ọlọ́run ṣe rí gangan bẹ́ẹ̀ ló ṣe rí gangan. Oh my God, a sọ fún Ọlọ́run tẹ́lẹ̀ ṣe pé a fẹ́ pàṣẹ fún ẹ̀mí ìbẹ̀rù báyìí ni, torí pé ẹ̀mí burúkú lẹ̀mí yẹn o. Ẹ rí i pé tẹ bá pàṣẹ fún ẹ̀mí ìbẹ̀rù, tí pásọ̀ wèrè kan bá kàn dùn síwájú tó bá ń sọ pé màmá ọmọ mélòó lẹ́bí, ẹ̀yin ni ọmọ mẹ́ta ni, ẹníṣẹ́ ṣe o, kẹ́ ẹ má pàdánù wọn lọ́jọ́ kan, ẹ kàn sọ fún bàbá ọmọ mélòó ẹ̀yin bí.
àti kọ́mọ́ mi kan bẹ́ẹ̀ rí ó ní pásítọ̀ yẹn kan sọ fún òun ni pé màmá ọmọ ìlú ẹ̀rọ ní ọmọ mẹ́ta lórúkọ Jésù ó ní ẹni ìdádúrà o ẹ̀rí mi lẹ́yìn ìsọjí yìí o kẹ́ má pàdánù mẹ́tẹ̀ẹ̀ta lọ́jọ́ kan ó lọ kàn sọ́ọ́ lójú gbogbo èrò ó lọ sọ pé dáàdì ọmọ ìlú ẹ̀bí olóní mẹ́rin dáàdì ẹni ìdá ti rí mi after service kẹ́ má pàdánù gbogbo wọn lọ́jọ́ kan ó ní ibi tí màá yẹn parí iṣẹ́ ìrànṣẹ́ sí nìyẹn ó ló dákẹ́ kò mọ nǹkan tó máa sọ pàápàá ló kàn ṣòro ọ̀fẹ́ ló lọ ó sì kọjọ́ kan parí program yẹn kó padà wá mọ́ àwọn èèyàn kan wò pé mọ́mí ẹ ti change o mọ́mí ẹ ti yàtọ̀ mọ́mí yà sọ pé àwọn arábí ò mọ ibi tí táwọn ti pàdé Ọlọ́run mo ń sòtọ́ fún yín mo pàṣẹ fún gbogbo ìbẹ̀rù ayé mi ẹ jáde lórúkọ Jésù mo la fẹ́ pàṣẹ ni I command all fears of my life get out in Jesus name gbogbo ìbẹ̀rù ayé mi lórúkọ Jésù Kristi ẹ jáde ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ìbẹ̀rù ayé mi mo pàṣẹ fún yín lónìí ó yẹ jáde bẹ́ẹ̀ ṣe máa pàṣẹ nìyẹn o ẹ gbà fún àwọn ọmọ yín gbogbo ìbẹ̀rù ayé àwọn ọmọ yín tẹ́ bá ní àwọn tó jẹ́ pé wọ́n ní anxiety wọ́n ní depression wọ́n ní ẹ̀mí òkùnkùn ní ẹ pàṣẹ kí burúkú yẹn jáde gbogbo ẹ̀mí ìbẹ̀rù ayé wọn ó yá kó jáde mo rí àǹtí kan kò lè wọ mọ́tò ṣé ẹni tí wọn kò lè wọ mọ́tò ní express tí wọn ò lè gbé sínú mọ́tò ní express báwo ṣe fẹ́ wọ plane ẹ̀mí ìbẹ̀rù ni ẹ sọ fún Ọlọ́run pàṣẹ fún ẹ̀mí yẹn kó jẹ́ gbogbo ìbẹ̀rù ó yá máa jáde ní orúkọ Jésù gbogbo ẹ̀mí ìbẹ̀rù ó yá máa jáde ní orúkọ Jésù gbogbo ẹ̀mí ìbẹ̀rù ó yá máa jáde ní orúkọ Jésù gbogbo ẹ̀mí ìbẹ̀rù ó yá máa jáde gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àwọn agbára tá a tún fẹ́ gba agbára lọ́wọ́ wọn oníbẹ̀lẹ̀ àwọn ibi gíga nínú ẹ̀mí òkùnkùn spiritual strongholds a fẹ́ lọ síbẹ̀ ilé wọn gangan ibi tí wọ́n fi ṣe bùbá wọn Bíbélì fún wa ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ akin síbẹ̀ 2 Corinthians chapter 10 verse 4 and 5 2 Corinthians chapter 10 verse 4 and verse 5 Bíbélì sọ pé ó ní nítorí ohun ìjà wa kì í ṣe ti ara ṣùgbọ́n lágbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀ mọ́mì ọwọ́ yín ló wà o tẹ́ ẹ bá jẹ́ kán kọ́lé ọ̀ràn tì yín lọ́rùn ọwọ́ yín ló wà o ibi ìran àgàmọ́ra ló ti bẹ̀rẹ̀ o ayò àti gbogbo àwọn ìran ìbẹ̀rù gbogbo wọn máa sọ fẹ́rẹ́fẹ́rẹ́ wọn máa sọ tó bá yá ẹni tí inú yín abẹ́ sí listing before you know it kẹ́tọ́ ìdíjú pẹ́rẹ́ aláburúkú bẹ̀rẹ̀ kí ló fà á wọ́n ti mú ìbẹ̀rù wọlé kẹ́tọ́ ìdíjú pẹ́rẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí léyìn kiri tó bá dibi iṣẹ́ máa bàjẹ́ iṣẹ́ máa wá di pé àwọn ará àdúgbò wọn ò tẹ̀ fẹ́ bá yín nájà mọ́ torí ibi gíga wọn kọ́lé wọn nìyẹn wọ́n fẹ́ fi ilé yín ṣe branch wọ́n fẹ́ fi ayé yín ṣe wọ́n fẹ́ fi iṣẹ́ yín ṣe branch ó tẹ̀síwájú ó ní àwa ń sọ gbogbo èrò àti gbogbo ohun gíga tó ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run kalẹ̀ sọ̀kalẹ̀ wá sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sì tẹríba fún Kristi gbogbo èrò ẹ wo ó máa ń ṣe mí láàánú fún àwọn tó ń lọ sí ìjọ tí pásítọ̀ wọn kò wise kò ní òye àwọn míì wọn lọ ṣọ́ọ̀ṣì yẹn ṣùgbọ́n tó darí ìjọ wọn fúnra ẹ̀ ò lóye àánú wọn máa ń ṣe mí ni pé àwọn yìí inú òpè náà máa kú sí báyìí Ọlọ́run ṣàánú tàbí wọn lọ sí ṣọ́ọ̀ṣì sọ pé pásítọ̀ wọn ò ní ẹ̀mí Ọlọ́run ó kàn wá bẹ́ẹ̀ gbunduku ni bóyá ó kàn ní talent kò lẹ́mìí Ọlọ́run kankan kàn wá bẹ́ẹ̀ ṣá tàbí wọn lọ sí ṣọ́ọ̀ṣì sọ pé pásítọ̀ wọn owó nìkan ló mọ̀ ẹni tó lówó nìkan lọ̀rẹ́ ẹ̀ bó ṣe máa manipulate owó nìkan yòókù tiẹ̀ kan àná àwọn tó bá ti lọ sí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ yẹn ó máa ń ṣe mí gan pa ìwọ Ọlọ́run dẹ̀ ṣe kinní kan kó ṣùgbọ́n náà ò ní ṣe bẹ́ẹ̀ ó ti fi òye ọ̀rọ̀ ẹ̀ ó ti sọ ẹni tó bá fẹ́ sìkì àti ní ìmọ̀ ó máa ní ẹni tó bá fẹ́ dúró náà pé á dúró bàbá yẹn dẹ̀ try o èmi á ti ká mi lára ṣùgbọ́n ọlọ́kì kọ́ lọ́run lára ó máa ń olúkúlùkù ni láti design ayé ẹ̀ bó ṣe fẹ́ ẹ wo ìdí tí mo fi sọ̀rọ̀ yẹn ni pé mo rántí ní àwọn ọdún kan sẹ́yìn mo ní ìrí kan tó ní agbára mo fẹ́ sọ ìrí yẹn àdè máa fi gbàdúrà obìnrin kan ní láyé ìgbà yẹn lọ́hùn àdè wà bá mi dádì yẹn pẹ̀lẹ́ sà òun máa ríran kan ní kí ni ìran yẹn ẹ ṣàjẹ́ ká gbàdúrà o fún sísá alágbájá o àwọn òun yẹn kó ń ṣàìsàn gan kó tó di Sunday má ti bẹ̀rẹ̀ àdúrà sísá alágbájá
kò ní ṣàìsàn lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa, kò sẹ́ni tó máa kú torí wọ́n lọ́wọ́ ṣàìsàn dójú ikú kò ní kú kò ní. tí wọ́n bá di jọ́ Sunday máa sọ̀rọ̀ yẹn wọ́n ìran kan wà o àtìgbà yẹn náà mi ìdánwò mọ́ o pé mo ẹnìkan sọ̀rọ̀ kan ó kàn sọ̀rọ̀ kan ni màá kàn ṣiṣẹ́ lé lórí fúnra mi ni èmi ò mọ̀ màá ti gbọ́kàn gbàdúrà Olúwa máa ṣe kíní kan o ẹ̀wọ̀n màá tún ríran o tá bá di Sunday á tún gbàdúrà tá bá gbàdúrà yẹn tán èèyàn ọmọ Ọlọ́run ẹni ẹ máa síkì still o pẹ̀lú pé àgbàdúrà o ó máa síkì yẹn gan o ṣùgbọ́n a tún yé ó tún lè bí oṣù kan oṣù méjì o àwọn ọmọ mi àtún wá bá mi ẹ sá o Ọlọ́run fi ìrànkan mi tó lágbára o alàgbà báyìí jẹ́ ká gbàdúrà o ó síkì gan o in fact gan hospital bíi 7 náà gbé lọ lójú ìran yẹn a tún bẹ̀rẹ̀ àdúrà a tún ní kẹ́ni yẹn dúró sáàrin a tún gbọ́wọ́lé a tún gbàdúrà still alàgbà yẹn ẹlẹ́gbà tó di ẹlẹ́ẹ̀kejì yẹn mo wá fura pé no it's supposed not to be ṣé ẹ̀ṣẹ̀ àdáwọlé ẹ̀ṣẹ̀ kan ni kò possible mo á bẹ̀rẹ̀ sí gbàdúrà Olúwa kí ló ń ṣẹlẹ̀ kí ni ó yẹ kí n ṣe tí mi ò ṣe tí mo máa ń sọ fún tí nǹkan bá ṣẹlẹ̀ ìwọ ni kò yẹra ẹ wò ṣẹ́ni finance tí mo rí inú àdúrà yẹn mọ́mì tí wọ́n ń rí ìran yìí wọn ò kí ń ṣe ẹlẹ́gbẹ́ o àwọn gangan lẹ́gbẹ́ ọ̀rọ̀ yẹn ò yà yín lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún yín mọ́mì yẹn ò kì í ṣe ẹlẹ́gbẹ́ o kì í ṣe ẹlẹ́gbẹ́ rárá o àwọn gangan náà ń pè ní ẹgbẹ́ ṣé báwọn tó bá fẹ́ join ẹgbẹ́ wọn lọ darapọ̀ ni àwọn gangan ló darapọ̀ mọ́ra wọn màá ṣàlàyé fún yín mo wá discover kíní kan ohun tí mo discover tó lọ́run tí ẹ̀mí mọ́ ṣí mi níyì ẹ̀ ni wípé mọ́mì èrò tó bá ti rò sẹ́nìkan báyìí pé ọmọ ẹni dẹ̀ máa kú lọ́la o it doesn't matter ọmọ yẹn máa kú o èrò yẹn á dẹ̀ di èèyàn èrò yẹn á di oh God á di ẹ̀mí burúkú á dẹ̀ make sure pé òun ṣiṣẹ́ kó tó padà ó ní o kì í ṣe pé bóyá ẹ̀mí Ọlọ́run ló fi hàn màmá yẹn o ẹ̀mí Ọlọ́run kankan ò fi hàn o àwa la kàn gbọ́rọ̀ yẹn pẹ̀lú ìtara kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ta ló ń gbàdúrà tá a kọ́ dúpọ̀ Olúwa mẹ́sẹ̀jì tá a gbọ́ rè báwo ló ṣe jẹ́ kí ni ká ṣe kó tó bẹ̀rẹ̀ ni mo sọ pé ẹ gbọ́dọ̀ máa gbàdúrà fún pásítọ̀ yín kọ́ lọ́n fún ní òye ọ̀hẹ́s lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ẹ kàn máa oríṣiríṣi kan máa ṣẹlẹ̀ ni tí o sì kan tó máa ṣẹlẹ̀ tó tún wà ń bẹ́ẹ̀ mo sọ fún wa ẹgbọ́n kan tí Psalm 21 verse 11 sọ ni Psalm 21 verse 11 ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ru èrò ibi sí ọ wọ́n sì ń pète ìwà ìkà wọn kì yóò ṣe àṣeyọrí béèrè sọ bẹ́ẹ̀ wọn ò lè ṣàṣeyọrí irọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúrà nínú kí n tó tẹ̀síwájú gbogbo èrò ibi tààrò sí ayé mi gbogbo èrò ibi tààrò sí ìdílé mi sọ fún Ọlọ́run pé wọn ò ní ṣàṣeyọrí lórúkọ Jésù. All evil intentions on me, on my children, on my family will not prosper in Jesus' name. Gbogbo èrò ibi tààrò sí ayé mi gbogbo èrò ibi tààrò sí ayé àwọn ọmọ mi gbogbo èrò ibi tààrò sí ayé ọkọ mi tààrò sí ayé aya mi tààrò sí iṣẹ́ mi tààrò sí ìdílé mi wọn ò ní ṣàṣeyọrí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo èrò ibi èyí tí a rò sí ayé mi ní orúkọ Jésù wọn ò ní ṣàṣeyọrí kò ní ṣàṣeyọrí o gbogbo èrò ibi yẹn ò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi lórí àwọn ọmọ mi kò ní ṣàṣeyọrí lórúkọ Jésù gbogbo èrò ibi lórí ilé mi kò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi lórí aya mi ẹ gbàdúrà yìí dáadáa gbogbo èrò ibi kò ní ṣàṣeyọrí kò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi kò ní ṣàṣeyọrí Ọlọ́run ayérayé yóò dáwọ́lé yín Ọlọ́run ìyanu yóò dáwọ́lé yín gbogbo èrò ibi ò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi ò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi ò ní ṣàṣeyọrí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ṣe rí lẹ́yìn àdúrà yẹn tí Ọlọ́run ti tú àṣírí yẹn fún wa àwa wọnú àdúrà lọ fún ọjọ́ mẹ́ta lẹ́yìn àwọn àdúrà yẹn tí ẹ̀mí mọ́ kọ́ wa tá a máa gbà ẹ wo kò ju ọ̀sẹ̀ mẹ́ta lọ ó ní mọ̀mọ́ yẹn tún dé o ulẹ́sà aláti gbàdúrà o fún alàgbà kínní kan kàn dárúkọ alàgbà yẹn ni ó ní ẹ jẹ́ ká gbàdúrà fún wọn o kí ìyàwó wọn má kú lójijì mo ní kí ìyàwó wọn má kú lójijì wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní mọ̀mí ẹjọ́ mo fẹ́ béèrè ọ̀kan lọ́wọ́ yín wọ́n ní kí nìyẹn sà mo ní ṣé èrò ti yín ni pé kí ìyàwó alàgbà yẹn kú àbí ẹ̀mí mímọ́ ló sọ fún yín náà wọ́n á dákẹ́ wọn ò lè sọ̀rọ̀ mo ní mi ò béèrè kẹ́ lè dá mi lóhùn ẹ lọ dáhùn sọ́kàn ara yín but ibi ò kí ń ṣe playground fún yín
ẹ má bínú o ṣe ṣọ́ọ̀ṣì ní orúkọ Jésù kìí ṣe playground fún yín. Wọ́n dẹ̀ dìde wọ́n dẹ̀ lọ. Ṣùgbọ́n kíní kan máa ń yà mí lẹ́nu fún àwọn ọmọ ìjọ. Oh God. Before you know it, ìní mọ́mì yẹn bẹ̀rẹ̀ ṣe ségesège. Before you know it, ṣé ẹ rí ìdílé tí mọ́mì yẹn sọ pé ẹ jẹ́ ká gbàdúrà fún alàgbà lágbájá o kí ìyàwó má bàa kú. Mọ́mì yẹn gé ní ìdílé yẹn o torí pé mọ́mì yẹn kúrò ìdílé yẹn dẹ̀ tẹ̀lé àwọn náà dẹ̀ kúrò. A ò mọ nǹkan tó ń sọ fún wọn o, a ò mọ o, but later ó ń lọ bí ọ̀sẹ̀ kan àbọ̀ òun ni ẹnìkan wá ń sọ fún mi pé wọ́n máa sọ pé mọ́mì kinní kan torí everybody tí mo ń jọ pé ó máa ń ríran pé mọ́mì kinní kan ó máa sọ pé òun ríran sí yín pé òun yín láàrin àwọn eléégún ló fi kúrò ní ṣọ́ọ̀ṣì wa mo ní ó sọ pé òun yín láàrin eléégún wọ́n ní mọ́mì yẹn wọ́n ní ya sáǹtì wọn ní ya sáǹtì mo ló dà bẹ́ẹ̀ mo ní kò sí pọ́lẹ̀. So mo rò bí ọ̀rọ̀ yẹn ti wá pọ̀ bá ṣe wọ ṣọ́ọ̀ṣì jọ Sunday báyìí làwọn alàgbà méjì kan wá bá mi kọ́ announce mátà yẹn o obìnrin yẹn ń bà yín jẹ́ káàkiri wọn ni èwo ló kàn yín. Àwọn nítorí àwọn ọmọ ìjọ ni àwọn kan lè tẹ̀ wọ́n ló dàbọ̀ kán lọ wọ́n free. But irọ́ mi ò kí láìkẹ́ láti defend ara mi ò mọ reason pé mi ì ṣe bẹ́ẹ̀ mi ì ṣe kíní kan mo ní ẹni bá fẹ́ gbàgbọ́ kó gbàgbọ́ tó wáyé pé ìgbàgbọ́ ni pé látijọ́ tẹ̀ ti ń bá mi rìn nìkan lòun rí ìran pé òun mi láàrin eléégún ẹ wá ṣé báwo ló ṣe ilé ti yín gan ní àlẹ́wọ̀ ẹni òun mọ̀ láyé pé rárá òun ti bá yín rìn privately òun mọ̀ pé mo ní ẹ fi yẹn lẹ̀ ìdílé tí mò ń sọ yìí láì mọ̀ yìí pé ìdílé yẹn gangan ni màmá yẹn fẹ́ ṣọṣẹ́ fún àwọn ló mú lọ after about 3.5 months ni mo tó ṣàlàyé fún church but by then madam yẹn tó ríran wèrè tẹ́lẹ̀ pé ká gbàdúrà fún kí alàgbà yẹn má sọ ìyàwó ẹ̀ nù ìyàwó yẹn pàpà kú but àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kì í ṣe ọmọ ìjọ wa nígbà yẹn tọ́lọ́ ọmọ ìjọ ti wà ìkúkú yà ìyàwó alàgbà yẹn kú ọmọ wọn kan gan kú kí n tó lè ṣàlàyé mo wá ṣàlàyé fún ìjọ pé nǹkan báyìí òun ló transpire láàrin mi àti obìnrin yẹn àwọn èèyàn dákẹ́ wọn ò lè sọ̀rọ̀ wọn ni kí ló dé tí mi ṣe sọ́ọ̀mù bákan láwọn kí n sọ́ọ̀mù irọ́ bẹ́ẹ̀ mi ṣe operate kọ́ yẹn ẹ̀yọ́ mo máa ń fún èèyàn ní ààyè láti ṣe nǹkan tó bá wù ú ìyẹn ò kì í it's not about pé kérò jọ wọn ò rí èrò kí ó jọ ìyẹn kọ́ ni góòlù mi ni pé kí àwọn èèyàn ṣe rere ìyẹn ni mo fi sọ̀rọ̀ yẹn pé àánú àwọn tó ń tẹ́rí wọn sí abẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí ò lóye àánú wọn máa ń ṣe mí ìránṣẹ́ Ọlọ́run tí ò mọ ọ̀rọ̀ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run pé owó nìkan ló target ẹ̀yọ́ àánú wọn máa ń ṣe mí ní ti máa kàn pé àwọn wọ̀nyí kàn ń ṣègbè lọ ṣá sọ pé ìtún ṣẹlẹ̀ èèyàn ọmọ Ọlọ́run ẹ já sọ fún Ọlọ́run gbogbo èrò ibi tá a rò sí ayé mi kò ní ṣàṣeyọrí sẹ́ẹ̀ gbogbo èrò ibi tá a rò sí àwọn ọmọ kò ní ṣàṣeyọrí èyí tá a rò sí iṣẹ́ mi láyé kò ní ṣàṣeyọrí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo èrò ibi èyí tí a rò sí ayé mi kò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi tá a rò sí ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù kò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi ó yá kò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi ò ní ṣàṣeyọrí ní orúkọ Jésù gbogbo èrò ibi ò ní ṣàṣeyọrí Ọlọ́run ayérayé Olúwa ẹ ṣàánú Jésù Olúwa ẹ ṣàánú gbogbo èrò ibi ìtàrò sí ayé mi tàrò sí ayé àwọn ọmọ mi lórúkọ Jésù kò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi tàrò sí ọkọ mi tàrò sí ayé mi ní orúkọ Jésù kò ní ṣàṣeyọrí gbogbo èrò ibi tàrò sí iṣẹ́ mi kò ní ṣàṣeyọrí ní orúkọ Jésù gbogbo èrò ibi ìtàrò sí ìdílé mi lórúkọ Jésù kò ní ṣàṣeyọrí ó yẹ gbàdúrà ẹ pàláṣẹ gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa wọ́n ti sọ pé àsìkò ti lọ gan wọ́n àṣẹ o mi ti parí ẹ̀ rárá ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sínú àdúrà náà wa èyí tá a gbà yìí tá a bá ṣiṣẹ́ mọ́ gan ẹ rí i pé ọwọ́ Ọlọ́run á tún farahàn ní ọ̀nà mi ẹ jẹ́ ká lọ sínú àdúrà náà wa ibi láti mo fẹ́ fún wa ní àkókò ni tó dáwọn kan àkíyèsí mi pé mi kì í fún wọn láàyè láti gbàdúrà dáadáa ní àsìkò àdúrà àánú wa so ẹ máa gbà mo fẹ́ fún yín ní àyè lónìí o ọwọ́ yín ló wá kù sí báyìí ẹ máa sọ fún Ọlọ́run tẹ́ fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ọ̀nà tẹ́ fẹ́ kọ́ Ọlọ́run kó gbé gbà ó yẹ máa gbàdúrà ẹ máa béèrè tiyín ẹ máa béèrè tiyín o ẹ máa béèrè tiyín o ẹ máa wo ẹnikẹ́ni o àsìkò tó fún yín láti gba èrè òjò ìbùkún láwọn rọ̀ báyìí bẹ́ẹ̀ ni òjò orí ọ̀fẹ́ tó ní agbára ń rọ̀ báyìí ẹ ṣáà gbàgbé pé ọdún tàwa yìí ní grace beyond measure orí ọ̀fẹ́ tó rí kọjá ó yẹ máa bẹ̀bẹ̀ ẹ máa bẹ̀bẹ̀ máa ṣìpẹ̀ àánú Ọlọ́run á tún ṣẹlẹ̀ lẹ́ni o àánú Ọlọ́run á farahàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín iṣẹ́ yẹn á tún yàtọ̀ sí rere iṣẹ́ yẹn á dàgbà sí iṣẹ́ yẹn á tún oh God mo sọ fún yín iṣẹ́ yẹn ó máa expand ẹ̀rọ abáyín Ọlọ́run á mí sí ayé yín débi pé ẹ̀yìn ẹ wẹ̀yìn wò pé Olúwa o
kí oṣù bàtà tó ṣùgbọ́n máa fi parí ẹ tún rí ọlọ́run ní ọ̀nà ọ̀tọ̀, ẹ máa gbàdúrà, ẹ máa ṣìpẹ̀, ẹ má dúró de ẹnikẹ́ni, lórúkọ Jésù Olúwa ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́, ní orúkọ Jésù ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́, a yìn yín lógo pẹ̀lú pé ẹ ṣe wà ní ìdúró láéláé. Lórúkọ Jésù ló gba ọpẹ́ wa, ẹ̀yin ni ọpẹ́ tọ́ sí o, ẹ̀yin ni ìyìn tọ́ sí o, ẹ̀yin ni ògo tọ́ sí o. Lórúkọ Jésù ẹ gba ògo ògo, ní orúkọ Jésù ẹ gba ògo. Mo gbàdúrà fún yín ẹ̀yin ọmọ Ọlọ́run pé gbogbo ohun tí ẹ ti wí lónìí ní orúkọ Jésù Kristi, Ọlọ́run fi òǹtẹ̀ lù lórúkọ Jésù Kristi. Ìyẹn ni pé Ọlọ́run dá yín lóhùn lórúkọ Jésù Kristi. Èsì kíákíá, èsì tí ò ní ìdíwọ́, èsì tí ò ní ìdènà, èsì tí balógun Páṣà kì í dí lọ́nà, lórúkọ Jésù Ọlọ́run rán sí yín lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín pé ọkàn yín balẹ̀, mo gbàdúrà fún yín pé ayé yín tẹ̀síwájú, mo gbàdúrà fún yín pé ẹ ó láyọ̀ lórí ọmọ, ẹ ó láyọ̀ lórí ìgbéyàwó yín, ẹ ó láyọ̀ lórí iṣẹ́ yín, ẹ ó láyọ̀ lórí ìtẹ̀síwájú ayé yín ní orúkọ Jésù Kristi. Bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ẹ̀rí yín á máa pọ̀ sí lójoojúmọ́. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí lọ́bẹ̀ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí ẹ̀mí mọ́ kó máa bá wa lọ, kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ ti rí àánú Ọlọ́run gbà náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.